Whatever you want, when I grab you to the break of dawn, you gon' lose control. Is it body? You move your bum bum back. You really wanna put your hand. Boy, you know say if I give you money, you go such you no go fit. Run me in my seat, 'cause you gon' lose control. Hey, o parque ọmọ mọ́tò sẹ́yìn kan for God's sake kí mo ṣe park yẹn reasonable. ọmọ mọ́tò kí ló ń jẹ bẹ́ẹ̀. ṣé o kọ́ ni mọ́tò kò wá lẹ́yìn ká mi. irú ká o lo park náà tí mo block. Bluebird 2.2 SLS brown colour with extra tire jack. ṣé ọpọlọ yóò wọlé. máa wá gbájú fún ẹ. kí lẹ pé mo fẹ́ gbọ́ èké. Bluebird 2.2 SLS brown colour with extra tire jack. kí ló fọ́ ní àná ẹ̀ ó máa ṣe o ṣùgbọ́n mọ́tò tó park sẹ́yìn ẹ̀ ṣá tó bá rí irú ẹ̀ tó jókòó sínú ẹ̀ in your life ní àwọn àdùtí láéláé ní MG 2003 model. right time for your information 1973 wọ́n ti ban right time driving nílùú yìí anybody tó bá ń gúrú mọ́tò yẹn sìn kákàs ló ń gùn jẹ́ kó yé ẹ bẹ́ẹ̀. ẹ díwọ̀n ní sùúrù bra níbi tẹ́ ẹ dé yẹn ẹja padà kẹ́lẹ̀ tún ṣe kí ni kẹ̀kẹ́ pọ́ọ̀sì ẹ wá kílẹ̀ gbé wá tẹ̀ ń papọ̀ sí kílẹ̀ tún gbé wá lẹ́ẹ̀kan sí tẹ̀ ń bùgà kílẹ̀ gbé wá tẹ̀ ń pariwo ẹ dá mi lóhùn ṣe ní mo ti sẹ́yìn gbé wá yẹn ẹ bá gbé dọ́dọ̀ wọn tiwa nílùú Ìkòròdú wọn á dúró lẹ̀ fún yín báyìí wọn á dá yín dúró pé ìgbogbo tàbí gáràjì ìyẹn mi pé kábúkábú lẹ gbé wá. ẹjọ́ yín pọ̀ owó olówó ò jẹ́ kí wọ́n náà jẹ́jẹ́ kí ló wọ́n ní kúrò wọ́n lè di ẹni di deliverance ṣé ìyá yìí ti mọ̀ kí wọ́n lórí kúkú lẹ́kẹ̀ẹ́ wá diwọ̀ láti máa lọ kí ló kílà. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín lórí. owó olówó jẹ́ kí wọ́n náà jẹ́jẹ́ kò dẹ́sẹ̀ sí ṣé ẹ pé ọlọ́ọ̀lẹ̀ bóyá ló ti di èkó kó fi Àbújá sílẹ̀ but not to stand alábàdàn máa ṣe ayé ẹ̀yìn ẹran fúra. Mr. ṣẹ́ni mo ṣe ń wo ṣe wọ́n pé àtẹwọ́ lábala. ọmọ ẹni tó kọ́ ada kò gbé mọ́tò ẹ̀ kò gbé fò mọ́tò ẹ̀ tàbí kò kóra ẹ bọ́ síta ń sìn. tó máa gbá ojú ẹ̀ máa sọ́lé ní bọ́ọ̀bù ni o. yé tó máa gbá ẹ létí. mọ́tò dárídà. ó tó bẹ́ẹ̀. Granny, what's up? Dàpọ̀ bọ́lẹ̀ tí ń bọ̀. Club láti ń bọ̀ náà. Èlò sí club láti àná tí mo ti wà ń bí. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé àbí. a ti lọ lánàá bọ̀ tó. Ilẹ̀ ṣú ká tó ṣetán nǹkan bíi 2-3 hours. A ò bí ká sùn sí hòtẹ́ẹ̀lì. Kí lélẹ̀?
Tó bá létí mi. Thoughts now. No, màmá ẹ̀ dẹ́rù mọ̀. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbọ́. Wọ́n fẹ́ sọ̀rọ̀ ni. Mommy ló máa ń rà fún mi náà. Ṣé ẹ láìpẹ́ mi? Mo máa lọ sí England wà láti kó wa. Àfẹ́fẹ́ rẹ̀. Bọ́ èmi ò ní o. Ìwọ jẹ̀bi. Wo gbogbo mú ẹ báyìí ló bá ṣe sí. Yes, ọmọ ara ti máa fi sórí mú wa náà láti England. Máa fi sáwọn ọgbọ̀n. Popsi won't complain now. Mo bá lè ṣe báyìí grand mi. Mo lè ní tiwa. Àwọn ọ̀rẹ́ wa ni. Ọ̀rẹ́ ẹ fún mi. Àwọn olówó ti ní olówó ọmọ olówó. Ránṣẹ́ ń rìnrìn. Ẹ̀yin náà wá fẹ́ sọ̀rọ̀ ayé di mọ́ àbí ìrètí. Ìwọ tó tún jọ́bìnrin. Èdè ń ba ayé jẹ́. Ìyá yín gbọ̀ngún lè yín gbòòsù ní kálukú ṣe bó ṣe wù. Ẹ ń ṣayé báṣubàṣu. Kí ló dé? Èmi ò ní jẹ́ káyé yín bàjẹ́ lójú mi. Ìwọ tó tún wá jọ́bìnrin. Tó yẹ kó tiẹ̀ tún wá gbọ́n agbàfẹ́gbọ́n ẹ̀yìn àmúyẹ kọ́kọ́ lọ tiẹ̀ kó tó péjú tiẹ̀ lọ. Kí ìwọ náà dẹ̀ tún máa tẹ̀lé. Mo tún dà. Ṣé mi àwọn ìyá yín nílé lè bá mi. Ẹ bọ́ta. Mommy. Ẹ̀rọ. Àti ó dàbọ̀ ńkọ́. Mommy ló dà. Ẹ kí ìyá yín àti bàbá yín kọjá sí mi. Ẹ̀yà ẹ̀. Yíma. Yes o. Ó dalẹ̀. Alẹ́. Ẹ kọjá wọlé fún mi. Ẹ kọjá wọlé fún mi. Bàbá, olùjòkújò tíkẹ́ fún mi jọ. Ẹ wá, olówó fún mi kò kàbí lẹ́ẹ̀kan mi. Wọlé. Ẹ jẹ́ kí n wé fún wa. Mo ní kò kọjá wọlé. Láti fi pariwo wọn abáyé. Òun náà láyé yín ṣe rí báyìí. Jáde ò pariwo mọ́. Yà kọjá sínú ilé jọ. Agboola. Mommy. Mo súnmọ́lá. Torí yín mà ni mo ṣe wá. Ẹ jẹ́ nǹkan kọ́ tẹ̀ bí yín náà. Níbo làwọn ọmọ yín wà? Wọ́n jáde wọ́n làwọn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ àwọn. Níbo ni ilé àwọn ọ̀rẹ́ wọn ṣẹ́ mọ́ bẹ̀? Màmí, ṣé wọ́n máa tọ́jú lé ọ̀rẹ́ wọn káàkiri ni? Àmọ́ wọn tó máa láwọn lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ wọn náà lọ. Mo mọ̀ pé Dàpọ̀ ń tiẹ̀ yẹn lè yá club. Agboola, ayé lẹ̀ ń ṣe báyìí. Ẹ̀yin àtàwọn ọmọ ẹ̀dẹ̀ sọ́ra yín di bí wọ́n kọ́ bá gba kútúwéńjì ìyàwó àgbà kàfàǹṣà. Màmí, a ń láti lọ fún business wa. Èmi á lọ sí tèmi, ìyàwó mi náà lọ sí tiẹ̀. Owó kọ́ ni gbogbo nǹkan. Èlò náà là ń kó fáwọn ọmọ yẹn èlò. Ìjọka fún wọn ní 200,000, 300,000. Ó pọ̀ tán náà ní 500,000. Ojú bẹ́ẹ̀ lọ. Agboola, ṣé mi kó rú ẹ̀ fún ẹ rí? Mọ́mí, kí lẹ fi ń wéra wọn yìí? Ẹ̀yin náà mọ̀ pé lásìkò tí yẹn ó ní ìwọ̀nba ibi tọ́lọ́ ń pèsè dé mọ́. Ṣùgbọ́n gbàtà Ọlọ́run bá dé tọ́lọ́run dẹ̀ fi búrújì kún búrújì wa, ó ní dandan ká satisfy wọn. Ìyà táwa jẹ àwa ò fẹ́ káwọn ọmọ wa jẹ. Bẹ́ẹ̀ ni kí là ń kó fún wọn àti pé tá bá kó yẹn fún wọn anyway àtàn bá dé kò lè jọ wọ́n lójú. Ṣé pẹ̀lú gbogbo owó tẹ wá ń kó fún wọn yìí ṣé ẹ mọ bó ṣe ń ná? Kí ni èlò là ń kó fún wọn tá a máa ṣọ́ yìí bó ṣe ń ná? Èrè kan máa ra nǹkan tó bá wọn kan jẹ́ wọ́n á ra aṣọ nù ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí ó ní ìgbà tá a máa ń gbé wọn jáde lọ ra aṣọ fún wọn ní kíni then kán dẹ̀ fún ọ̀rẹ́ wọn ó tán. Agboola, mo súnmọ́lá, owó mà kọ́ ní gbogbo nǹkan. Ẹ mójú táwọn ọmọ yìí. Ẹ wo Dàpọ̀, ṣé bó ti ṣe lọ́ọ̀tàn? Kí ló sì ń jókòó ṣe lé? Ṣe rí ọ̀rọ̀ law school yẹn kò ń ṣe nǹkan kékeré. Nígbà tó ti ṣe law ẹ̀tọ́ ní yunifásitì yẹn ó wá lóun fẹ́ fúnra òun ní break. Mo dẹ̀ reason pẹ̀lú ẹ̀ tó fi ń ka ó láti fúnra ẹ̀ ń break kó tó di pé ó lọ sí law school. Tó bá ya time tó bá convenient fún á lọ.
ìwọ náà lè sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ ń ṣe ayé báyìí wọ́n ní kí ìwọ tọ́ ọmọ ẹ kó lè fún ẹ nísìnyí. mami kí náà làwọn ọmọdé yìí ṣe ń sìn. tọkàn máa wa mọ́tò lọ́wọ́rù ìfàrà akọbìnrin sínú mọ́tò akọkùnrin sínú mọ́tò bẹ́ẹ̀ bá rí wọn bí tó ti ń ra ìjẹ̀rù abáyé. màá tó bá náwó yàlàyàlà bẹ́ẹ̀ yẹn tó bá ná yàlàyàlà àwọn fi ń pọ̀n wá lé ni àwọn fún bu ikún wá ni. ẹ wò màmá ṣé rí gbogbo nǹkan tẹ́ kàn tí ẹ fi ń fúnra yín wàhálà kò sí wàhálà ń bẹ ṣé ráwọn ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àti kínní àti kejì wọ́n mọ nǹkan tó fẹ́ so ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ tí wọ́n yẹn. nǹkan tó máa ṣe ni pé ẹ máa bá aṣọ wọn tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe nǹkan tí ò dáa ẹ pè wá àmọ́ wọ́n ti dùn. èmi. kí lẹ máa jẹ. ẹ ṣe. ọkọ mi ẹ ṣe. ẹ ti sọ mí lọ́lọ́pàá gbòòrò ẹjẹ kòtò yẹn máa lọ. máa lọ ṣọ má sì mi ṣe. kí ló dé.